ètò lórúkọ lọ́wọ́n ọba la fi ń ṣìdè ètò ìwọ ọlọ́ba àná ọba òní ọba tó lọ́jọ́ gbogbo ọba tá a bòbòbò tá ò lè bò tán tí fojoojúmọ́ ń tóbi ṣe àwọn wa ha orí atúnrí kò sẹ́ni tó dàmọ̀ lọ́mọ adánihun fi ń pè é láwa amárèdè a lè wí fún ọba ayékádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kò sẹ́ni tó lè wí fún ọbẹ̀ o torí a ò mọ̀gbà tó dádé ọ̀hún kò sẹ́nìkan tó lè sọ pàtó ìgbà tó wọ bàtà ó gan sẹ́sẹ̀ lèmi fi máa ń pé àdètú lọ̀rọ̀ rẹ ọba mi Elédùmarè ọlọ́run ògo ni fokọ rẹ torí wọn ló lè dí tó tún lè tu ní dédé àsìkò yìí mo gbóṣùbà fún ọ ọlọ́run ògo ni fokọ rẹ àti ní gbogbo ọjọ́ gbogbo ọládòkun ọlámilẹ́kan ló kọ mi ọlá pírẹsẹ̀ntà kí ló kọ táyé fi ń gbé mi lárugẹ mò ń kí yín káàbọ̀ sórí ètò yìí tó wa tá a pè ní ṣẹlẹ́gbàǹkọ́gbè lórí móhùnmáwòrán ọmọlúwàbí tv tààtàn káàkiri àgbálá ayé nílẹ̀ àní tó tún fi dókè òkun lórí ìkànnì ọmọlúwàbí tv tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa ẹ lọ sí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ tá a mọ̀ sí facebook àti ọmọlúwàbí tv náà ni ẹ lò rọ̀fẹ́ àti mọ̀ gbé wa kétékété nulẹ̀ tó sì torí youtube náà ni ẹ fọ́lọ̀ wọn bẹ́ẹ̀ àti ọmọlúwàbí tv ó sì wà lórí instagram àtọmọlúwàbí tv ní ẹ tẹ̀lé wa kájọ máa ń kọ́ ọmọ lùbọ́ Adékúnlé Yusuf ní olóòtú ètò yìí ọlámilẹ́kan òun náà bẹ̀rẹ̀ agbára pẹ̀lú mi oníṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì láti mọ ẹ̀yìn nàná àwọn ìṣẹ̀lẹ̀ tó gba tó kọ tó gbì tó dẹ́gbẹ́tẹ̀ yìí náà bá gbọ́ ẹ̀mí kanlẹ̀ ẹ̀ní nǹkan bẹ lókè èpè àbúrò ò ní kángun sọ́dọ̀ tèmi kò ní kángun sétí tí ń gbọ́ mi kò ní kángun sójú tí ń wò mí ẹ wò mí tẹ́ bá ń wí fún yín pé kò sàyé ayé ń bẹ èèyàn wà àìrìn jìnnà ńlá ìrabùkẹ́ ọ̀kẹ́rẹ́ bẹ́ẹ̀ bá rìn jìnnà ẹ̀ ràbùkẹ́ ọ̀kẹ́rẹ́ tó tún ṣe bẹ́ẹ̀ tó pọn mọ́ èmi fi máa ń mu wá fún yín lóní tuntun pé ẹ wò mí nǹkan bẹ lókè èpè o nílùú gbàdé ayé tọmọtọmọ kí n tó wá kán lu agbami ètò nísànsán ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì tọ̀sẹ̀ yìí èèyàn máa bíamọ èèyàn bíamọ ayé èèyàn bíamọ ọ̀run ìyá tó lóyún inú tó lóyún rẹ̀ sínú pé lẹ́yìn oṣù bíi mẹ́sàn-án kóun ó máa jẹun ọmọ kóun ó gbọmọjó gbogbo nǹkan máa lọ déédéé fóun lẹ́yìn ọdún bíi mélòó kan kó bẹ̀ sí ní jẹun ọmọ àwọn amòògùn ṣèkà ẹ̀dá wọ́n sì yí kádàrá ọmọ padà wọ́n sọ di nǹkan míì ẹ wò mí ẹ gbọ́ wíríwíri lẹ́nu méjì ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì tọ̀sẹ̀ yìí nǹkan ó fọ́n sójú kẹ̀kẹ́ torí ọlápìsẹ́ńtà nǹkan ń bẹ lókè èpè mi a máa pé ayé má ṣe mí má ṣe ràn mí èṣù má ṣe mí má ṣe nìkankan má bá wọn dámọ̀ràn pé èṣù má ṣe mí kó lọ sọmọ ẹlòmíì torí báwo bá rí pé kò ní kàn wá ó lè padà kẹni tí ó kàn wá la fi ń sọ pé ká má fún ohun tí ò dáa ká má fi kàn yàn mọ́ ẹ̀yọ́ Nàìjíríà ẹbẹ́ wọn nǹkan fìdílé abẹ́ ti fìdílé nǹkan o ṣẹlẹ̀ gbáǹkọ́gbè ló má fẹ́fẹ́ fà lórí ìkànnì móhùnmáwòrán ọmọlúwàbí TV ẹ wò mí mú wá fún yín fún ìtọ̀sẹ̀ yìí ni pé ọmọbìnrin kan ni ó lóyún sínú ló bá tásìkò gẹ̀rẹ́gẹ̀rẹ́ oṣù kìíní oṣù kejì oṣù kẹta ẹ ti mọ̀ oṣù mẹ́sàn-án láláboyún ẹ̀wò mímọ́ kí ògùn abiyamọ mọ́ kí aláboyún inú pé bẹ́ẹ̀ ṣe rúre náà lẹ́sàn-án rè o àmì mo tún gbẹ́tọ́ àmì mi àdé aláboyún kan ń ló lóyún ọmọ rẹ̀ sínú oṣù àkọ́kọ́ lọ títí tó fi dóṣù kẹjọ oṣù ó pè ẹ ti mọ̀ aláboyún mọ̀ṣù kò mọ́jọ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ibi ọmọ mu pé nǹkan báyìí ṣẹlẹ̀ ó rà pẹrẹ ló bá gba ilé ìwòsàn lọ pé kóun ó lọ ṣàyẹ̀wò ibi ó ní ilé ìwòsàn lọ́mọ ti mú ló bá ṣàbímọ sílé ìwòsàn ẹ wò mí ẹ ní sílé yà ó kódà ẹ ní sọsibítù yà ẹ ní sí ṣọ́ọ̀ṣì lọ ẹ ní sí mọ́sìkì lọ àwọn èèyàn sì rìn ní ayé tá a wà yé ẹ̀yọ́ Nàìjíríà a ò ní sì rìn ọmọbìnrin tí mo sọ̀rọ̀ rẹ̀ yé àní ni ó bá bímọ àṣé dókítà tí ń bẹ ilé ìwòsàn tá à ń sọ yé dókítà àtàwọn ẹgbẹ́ òkùnkùn tí wọ́n pààrọ̀ ogun ọmọ wọ́n mú wọn jọ ṣiṣẹ́ papọ̀ ni bí wọ́n ṣe bí ọmọ ìtàn ibi ọmọ tó yẹ ká gbọ́ ọmọ fún ọlọ́mọ pé kó lọ rí ibi kó lọ rì mọ́lẹ̀ ti mọ̀ pé tíbi ti la wọlé ayé tí ire bá ti wá ibi ó tẹ̀lé ibi láàlọ́ rì mọ́lẹ̀ ibi táwọn sọ̀rọ̀ yìí ni dókítà ilé ìwòsàn ló bá tà á ló bá ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn ló bá gbé bi ayédèrú ló bá gbé fún ìyá ọlọ́mọ ló bá gbé òrìjìnà kankan tó bọ́ ọmọ wáyé ayé ló bá gbé fún àwọn amòògùn ṣèkà ẹ̀dá ẹ̀yin ọmọ Nàìjíríà ọmọ wa ń kópa ń bá ń ṣe gbùlà àlànà ayé ń ṣe gbogbo ẹ̀ ń ṣe sọ́ọ̀tún ń ṣe sósì kò mọ ibi tógun tí wọ́n wá ó yálé aláwo ó yálé aláàfáà ó yálé wòlíì wọ́n sọ pé yóò dà àní yóò dà aláìmọ̀ pé wọ́n ti pàrọ̀gù rẹ̀ ló bá pàdé arákùnrin kan arákùnrin tó pàdé yìí ni wọ́n wí pé wò mí ìránṣẹ́ tó o bá fẹ́ jẹ́ èèyàn láyé tó o fẹ́ là wò mí mo rí làálàá rẹ nu ayé àmọ́ nǹkan báyìí ló ṣe wò mí lọ sọ́sibítù báyìí ra nǹkan báyìí kó lọ gbé fún dókítà arákùnrin táwọn sọ̀rọ̀ rẹ̀ yìí tí mo lọ pààrọ̀ ibi ọmọ ẹ̀ láti kékeré ó ti lo bí ọdún márùndínlọ́gbọ̀n tá a mọ̀ sí 25 lókè èèpẹ̀ tí ò lápárẹ̀rẹ̀ kan báyìí nínú ayé kò lọ skul kò tó bá lọ skul kò jáde sẹ́tì nǹkan gan kò ṣàṣeyọrí torí àti pàrọ̀gò rẹ̀ ló bá wí pé wò mí nǹkan báyìí ló ṣe tó lọ gbé fún dókítà tí ń bẹ ní ilé ìwòsàn tá a ti gbẹ̀bí fún ọ bó
bóun ní ṣe rí dókítà gbà tí ó dé bẹ́ẹ̀ dókítà ti kú. ẹ̀yin abiyamọ ayé ẹ̀yin abiyamọ ọ̀run nǹkan ṣẹlẹ̀ ó gbomi lójú mi rètèrètè pé kí ló dé kí là á ṣekú dìgbà tá a bá ṣàbínú ẹni kó tó bínú ẹni kí wàá lábínú ẹni ń bínú ẹni fún ẹ fún ọmọ ológo lẹ́ẹ̀kẹjọ ọmọ ológo lògo rẹ̀ àti kúnlẹ̀ àti yànkún lókè ní àtọ̀dọ̀ Elédùmarè ẹ wá dé láyé kí lè rí o lè bá ṣẹ́nu ayé wa. ẹ̀yin ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí n tí mò ń sọ bọ̀ ó délé ìwòsàn dókítà ó ti kú o torí dókítà gangan ló ní ilé ìwòsàn mo ti kú ọmọ rẹ̀ ló wá mú ẹni wá ń délé fún ẹ ti mọ̀ tí náà bá kú àfẹrúbojú tó tẹ̀lé bá kú àfọmọ ẹ̀ rọ́pò ló bá wí fún wa nǹkan báyìí wọn ni wá ṣe nǹkan báyìí ni mo wá ṣe fún wa bàbá ti kú láti fẹ́ dún bíi mẹ́ta sẹ́yìn àwọn ẹ̀kẹ́ta kan bá ṣe ọmọ ẹ̀ bá bu ẹkún ló bá bu ẹkún bàbá tà sí sọ̀rọ̀ rẹ̀ bàbá gbìyànjú fún un bá ní wọmí tó bá kàǹkì tó kanlẹ̀ ibì kan láàárì sí ló bá gbéra pa ló bá sá bí olóògùn ṣe sá ló tì í bí olóògùn ṣe ń tì í wọ́n fún mọ̀ pé yóò gbé ẹbọ ni o ó ní yóò gbé ẹbọ kàǹkà tí ń kagún láyà yóò lọ gbé sóríta mẹ́ta lọ́nà mẹ́ta ní gbogbo wákàtí mẹ́ta tó bá ti ń lọ fún ìdọ́jọ́ bíi méje lọ́ni bó lóun lè ṣerú kan kò sówó tó wọn fi ṣe bàbá ní mọ́wọ́rì àní èmi ń ràn lọ́wọ́ torí pé mo rí pé kádàrá rẹ ó tàn nínú ayé kádàrá rẹ lógo nínú ayé kádàrá rẹ kódà ọ̀pọ̀lọpọ̀ ògo ní ṣiṣẹ́ lábẹ́ ògo tá a fi fún ọ látòdì ọ̀run wá àmọ́ èmi ṣetán láti ràn lọ́wọ́ bàbá yìí gbé ẹbọ ọmọ ẹ̀ sì gbé ẹbọ láàrin wákàtí mẹ́ta sóríta mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kú ìjọjọ́ bíi méje gbáko ọmọ Nàìjíríà ẹ wò mí bí kúlẹ̀ ò bá pa ni tòdí ò lè pààyàn àbí táwọn sòye ká kọ́kọ́ júbà lọ́wọ́ ogun lẹ́nà ká tó mọ júbà lọ́wọ́ ogun ta ẹni tí sàrákùnrin tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí àṣé bàbá tó jẹ́ àbúrò fún bàbá rẹ̀ gangan inú ológo wọn tí fi ń ṣe kíni tí fi ń gbàgbà ọ̀nà ẹgbẹ́ òkùnkùn wọ́n fi ń gbàgbà ọ̀nà ẹgbẹ́ òkùnkùn ni gbogbo àwọn ọmọ tó bá ti ń bí nínú ìran wọn ibi tó bá ti fẹ́ bímọ sí inú ni wọ́n ń bá inú ni wọ́n sọ fún pé wò mí ilé ìwòsàn báyìí ní ẹni kẹ́ forúkọ sílẹ̀ sí o ilé ìwòsàn báyìí ní forúkọ sílẹ̀ sí o tẹ́lá fẹ́ fẹ́ nǹkan míì ibẹ̀ ni wọ́n ti ń pín wọn ní owó nǹkan ti lọ déédéé o àwọn láti wò pé normal kí wọ́n ṣe bẹ́ẹ̀ gbà tí nǹkan ṣàṣẹlẹ̀ àṣírí bá tú bàbá bá ń kà pòròpòrò pé ẹ wò mí gbogbo ẹ̀yin tí rí ṣe nù ran wa tẹ́ ẹjọ́ ọmọ kéékèèké à ń fògo yín àfi ń ṣe pàṣípààrọ̀ fáwọn ọmọ ológun ilẹ̀ Nàìjíríà àti lókè òkèèrè ni pé ògo tiyín á tà fáwọn àwọn ò fi lógo ògo tiyín làwọn gbà táwọn tà fáwọn àwa àti dókítà lájọ ṣiṣẹ́ papọ̀ àwọn àgbàdo dókítà ti kú tẹ́lẹ̀ náà sì ti dàgbà nù ráyè lu àwọn ọmọ nǹkan mọ̀ n tó ṣẹlẹ̀ nù ẹgbàá mẹ́ra mi kalẹ̀ bàbá bá ń kà pòròpòrò ẹ̀wọ̀n Nàìjíríà wọ́n máa pè mí ọlápìsẹ́ńtà tètè máa bọ́ ṣẹlẹ́gbà ń kọ́ gbìrì ó ti ṣẹlẹ̀ ìgbà tí mo débà tí mo fọ̀rọ̀ wá bàbá lẹ́nu bàbá wọn ń kà pòròpòrò pé wò mí nǹkan báyìí ló ṣẹlẹ̀ ẹ dákun ẹ gbà mí àmọ́ gbàǹkọ́ gbì bẹ̀rẹ̀ bí bàbá yìí ṣe kà pòròpòrò tán tí gbogbo nǹkan tó sọ gbogbo ẹ̀ tán bàbá yìí jáde láyé ni o ó jáde láyé ló nífọ̀nàfọ̀sùn ó jáde láyé ni ní báyìí mo ṣe sọ̀rọ̀ ọmọ yìí ó ń kàwé lọ́wọ́ ni o tó ní kò lóore fẹ́ àti parí ìwé tó ń kà tẹ́lẹ̀ ó ń kàwé lọ́wọ́ báyìí ní University of Ibadan tó ń fìdí kalẹ̀ ságbowó ibẹ̀ lọ́mọ yìí wà nípele kẹta fún àwọn ibẹ̀ ló wà báyìí 300 level ní ti ń kàwé ẹ wò mí ẹ̀yin abiyamọ ayé ẹ̀yin abiyamọ ọ̀run ní bá wọn bímọ sọ́wọ́ àwọn agbénipa o ní bá wọn bímọ sọ́wọ́ àwọn tí ń pa kádàrá èèyàn dà ṣẹlẹ́gbà ń kọ́ ìgbè títọ̀ sẹ́yìn tí mo mú wá fún yín nù ẹ wò mí lọ́sẹ̀ tí ń bọ̀ ń tún òmù àpò yóò tún ju ti tọ̀sẹ̀ yìí lọ o wọ́n yóò tó fún ti Gbàǹkọ́gbì tọ̀sẹ̀ yóò tún pàdé mi lọ́sẹ̀ tí ń bọ̀ lórí ìkànnì yìí bákan náà Ọmọlúàbí TV lákòókò kan náà ni o nkẹ́ lórí ọ̀fẹ́ àti gbádùn wa síwájú àti síwájú sí tọ̀ bíbẹ̀ láwọn ọmọ bíi ọ̀bẹ ní ibẹ̀ ṣùgbọ́n àtẹ́lẹsẹ̀ àti ibẹ̀ náà wò àwọn lọ wá lọ́sẹ̀ yìí àtúnpadà wà ń jọ míì lọ́gbà ọ̀pọ̀ pàtàkì lọ́wọ́ ìtajọ ṣètò fìdí wọn fi kan sí Ọlámilékan ó ń bẹ ilé agbára pẹ̀lú mi ó dé gbágbágbá Yusuf Taiwo ó náà bẹ ń bì ó ní ọlá ó ní hun ó ní ọmọ lóní kò ní sí nǹkan kan Adédìgbé Elizabeth ó náà bẹ ilé agbára ó ní ọlá mo ní hun ó ní wòmí sáwọn ṣe lọ kò ní sí nǹkan kan sẹ́ Ọlọ́run bẹ lẹ́yìn rẹ̀ bí white ó náà dúró gbágbágbá tì mí olóòtú ètò mi Adékúnlé Yusuf Ọmọlúàbí mo kí gbogbo yín o mo kí yín lóko àwọn wọ̀nyí mo fi ń dágbére fún yín pé nítorí ọjọ́ mẹ́jọ ó kọ́ mi ò yí padà Ọládòkun Ọlámilékan ló kọ́ mi lẹ́ẹ̀kan sí Ọlápìsẹ́ńtà ní ló kọ́ táyé fi ń gbé mi lárugẹ èmi lọmọkùnrin orí afẹ́fẹ́ pèdèpèdè ní mi tí mo pèdèpèdè títí títàn pèdè ta lọ rẹ mo wá jẹdẹjẹdẹ gbàgbéde kẹrin mọ́sálẹ́ pẹ̀mọ́ lédè kú àgbédé kí mẹ́rin lọ́rọ̀ fún àti pèdè tè nígbàgede lédè tábà parí kan tó bá ń sọ pọ̀ wọ́n di ṣòkú èmi àfẹ́gbẹ́ ẹnu rẹ́rìn torí pé ààrẹ lọ́tàn jẹ kò jẹ èmi ò sì jẹ èmi sì rè ń jẹ́ tán ra mi jẹ torí ọwọ́ òsì báyìí kò ṣojú wele bàbá mi èmi nìjẹsà onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ̀ká èmi lọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ jẹ́sà ni mo rí ọmọ àpọ̀nrán rà títí jẹ́ mẹ́jọ táwọn ọmọ pàdé
ojú tẹ́ fi wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di ẹnu mi tó sọ yóò lè rò fẹ́ àti sọ míì mo wí pé